Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ tí wà, bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ta, pẹ̀lú ibikíbi tẹ́ wà tẹ́ tí ń gbọ́ mi ní wákàtí òwe. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Mo sọ fún wa pé nípa pọ́ọ̀tù igbá oògùn tó ń sọ pé wọ́n gbé sí àárín méjì compound Naomi tó ń sọ pé nígbà tí kábíyèsí tí Naomi sáré lọ bá kábíyèsí pé nǹkan tó máa rí ní ààfin màrí bóun ṣe dé láti ṣọ́ọ̀ṣì àbí bóun ṣàṣe jáde, wọ́n ní bó ṣe ń jáde bọ̀ ṣá ló bá rí pọ́ọ̀tù kalabashi oògùn tó ń gbé oríṣiríṣi sínú ẹ̀. Wọ́n á pa láti ṣe ẹbọ, wọ́n gbé sáàrín méjì ilé ẹ̀. Hi! Ta ló ṣe èyí? Ta ló ṣe èyí? Kábíyèsí sáré. Ó béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọọṣẹ́. Ó béèrè lọ́wọ́ security tó ń ṣọ́ compound. Wọ́n láwọn ò mọ̀ ìgbà tó ń gbé kiní yẹn síbẹ̀. Bẹ́ẹ̀ ni o. Nígbà tí ṣé mo sọ fún wa pé wọ́n wá lọ pe ìyá onífá. Ìyá onífá kí kábíyèsí ní sùúrù pé àwọn máa rí ẹni tó ṣe. Bí eré bí àwàdà wọ́n náà ti rí o. Wọ́n ti gbé CCTV tiwa. Wọ́n lẹ́ni tó ṣe ni Ashley. Ashley ní CCTV camera mú. Bó ṣe sá kúbẹ́kúbẹ́ tó rọra gbé tó dẹ̀ tó sá padà. Hey! Wọ́n ní before, wọ́n ní kábíyèsí. Ṣé mọ̀ pé nígbà tí Naomi lọ sí chamber kábíyèsí, wọ́n ló bá olórí Naomi àti wọ́n ní Naomi, Mariam àti Ashley. Àwọn àti kábíyèsí wà níbẹ̀ tó ń discuss ọ̀rọ̀. Kábíyèsí ẹbí Naomi ṣe bá wọn bẹ̀. Kábíyèsí kan tí mo rí ẹ wà lọ́wọ́ kan tí mo rí ní compound mi. Báwọn méjèèjì, àwọn nínú ibu tó ń rọrùn sá. Wọ́n sáré tẹ̀lé kábíyèsí kán lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn náà ti mọ̀ pé pẹ́lẹ́yà. Wọ́n ní àwọn rò pé bóyá ẹlẹ́yà. Wọ́n ti mọ̀ pé nǹkan tí Naomi fẹ́ tó fi torí ẹ̀ lọ pe kábíyèsí nìyẹn. Wá pe kábíyèsí. Wọ́n ṣe pákúrú ti kábíyèsí náà tán lọ wò. Wọ́n ní wọn ò tí ì sọ̀rọ̀ sọ́wọ́. Wọ́n ní Naomi bá ń pààrọ̀, ìwọ ló fi kiní yìí sí. Ó bá ń sọ pé olóògùn ni ẹ́. Kábíyèsí ò ń gbọ́. Kábíyèsí tó jẹ́ pé ó trust Naomi. Ó ṣe gbọ́ ó ṣà o. Gbogbo ẹ̀ ṣá ni mo sọ fún wa tí Naomi fi faint. Nígbà tí CCTV dé, ṣé kábíyèsí wá sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ torí a mọ bí kiní ẹni tó lè gba ibẹ̀ yẹn wọlé. Bóyá wọ́n fò bí wọ́n ṣe kò sí traces. Àṣé Ashley. Ẹ bá gbọ́ èpè ńláńlá tó ń ṣe fún Ashley nínú íńtánẹ́ẹ̀tì, ó lágbára. Àfi kó yá tètè repent o. Ashley tó bá repent. Ọlọ́run máa yẹ kó wàá kàn dínú iyọ̀ kí ṣe pé Ọlọ́run máa yẹ àfi tó bá tètè jáwọ́ nu iṣẹ́ ẹbí lórí Naomi. Torí kò sí nǹkan tó ọmọ yẹn ṣe fún ẹ. Ẹ̀yin lè wá gbá ọmọ yẹn nílé ẹ̀. Ẹ̀yin lè wá ń lé kúrò nídìí ẹrù ẹ̀. Wọ́n ní ní ṣépè ẹnu wọ̀ dẹ̀ ní gbòfò. Ẹnu èèyàn ò ní gbòfò níbi tí ẹni tó ń ṣe bí fún Naomi. Ẹnu wọ̀ ní gbòfò. Gẹ́gẹ́ bí nǹkan tàdé wá ń sọ o. Wọ́n ní kábíyèsí wá ní tó bá jẹ́ pé Naomi nǹkan tó ń sọ ẹ̀ tó bá tí kiní bá ti já mọ́ ẹ lọ́wọ́ tó ń sọ pé olóògùn ni pé òun máa wà disappointed pẹ̀lú ẹ nǹkan kan bàbá. Wọ́n ní nǹkan tó tiẹ̀ kọ́kọ́ bí Naomi nínú ni tí Naomi wá bẹ̀rẹ̀ sí ní ké. Ṣé kábíyèsí wá fẹ́ máa gba ti àwọn ọ̀tá òun fẹ́ máa gba tí wọ́n gbọ́ pẹ̀lú nǹkan tí kábíyèsí sọ. Kábíyèsí náà pé òun ti ẹ̀ mọ̀ pé tí kankan tó wá lọ já mọ́ Naomi lọ pé ó ti ready láti kúrò láàfin. Wọ́n ló tún sọ yẹn níṣojú àwọn ní iṣẹ́ òkùnkùn tó wà láàfin. Níṣojú àwọn méjèèjì tán gbá kúrò tẹ̀ta kábíyèsí pé káwọn lọ wo nǹkan tí Naomi fi tìtorí ẹ̀ pé kábíyèsí pé kó wá wò. Wọ́n nínú wọn ti ń dùn. Wọ́n ní Naomi ni. Kíní kan wọ́n ní àgàgà Mariam. Wọ́n ní Naomi ló ṣe
Naomi ló ṣe gbá. Wọ́n ní kábíyèsí ní ẹni tí kíní yìí bá já mọ́ lọ́wọ́ pé is gonna. Ó jẹ́ Naomi náà ni ó gbé síbẹ̀ tó ń parọ́ pé òun náà máa kúrò láàfin ẹnikẹ́ni. Wọ́n ní before you know it, nígbà tí CCTV wá dé, ó ṣe bẹ́ẹ̀. Wọ́n ní Ìyá Onífá ló kọ́kọ́ rí pé Ìyá Onífá wá rẹ́rìn pé kí kábíyèsí má wọ̀rí. Kí CCTV tún dé kó tún wá gbé iṣẹ́ tí wá gbé jáde. Èmi ti yín tòótọ́. Wọ́n ní Ashley náà rí ní CCTV rí gedegbe. Bó ṣe gbé wá, bó ṣe gbé ilẹ̀, bó tún ṣe lọ. Wọ́n ní gbogbo ẹni CCTV ká. Wọ́n ní before you know it báyìí. Bí Ashley ṣe gbọ́ pé ẹni CCTV man ti dé tó ti fẹ́ wo kíní ẹ̀, wọ́n Ashley sá kúrò láàfin. Wọ́n ló sá lọ títí bá ṣe ń sọ yìí, wọ́n ló sá lọ. Torí ó ti mọ̀ pé ayé òun ti bàjẹ́. Ẹni tó wá hùwà èpè bẹ́ẹ̀ yẹn lè máa sọ wípé kẹ́ máa súre fún. Bẹ́ẹ̀ tí ẹ súre fún gan, ó máa tọ́ọ̀nù sí èpè ni. Ó máa tọ́ọ̀nù sí èpè lórí ẹ̀ ni. Wọ́n ní bó ṣe bí CCTV máa ṣe dé ò tó fẹ́ dáwọ́lé kíní yẹn, wọ́n ní Ashley sá kúrò láàfin. Wọ́n ní wọ́n ì tí ì ra Ashley títí dé sí wọ́n ní kérégbè òun ló máa sọ ibi tó máa ti so okùn mọ́ òun lọ́rùn. Wọ́n ní Ashley mélòó náà fẹ́ kà nínú ayé ẹ̀. Ó lóun ò kúrò láàfin kó tá gbọ́. Ó lóun ò kúrò láàfin torí ààfin ni ilé òun ò ní bẹ́ẹ̀ lọ. Àwọn aláyé bàjẹ́. Ó fi bísínẹ́sì tó ń ṣe. Wọ́n ní àmàlà ló tiẹ̀ ń tà ní UK. Àmàlà àti ewédú ló ń rò tà. Ẹ mọ̀ pé ayé ẹ̀ ti ta bí ọ̀pá àbọ̀. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Ó fi iṣẹ́ ẹ̀ lẹ̀ at least tó fún ní tọ́rọ́ kọ́bọ̀. Bó ṣe wá di gbogbo fake dání nìyẹn pé òun máa gbé wá fún kábíyèsí. Torí ibẹ̀ ló ti máa rí owó jìbìtì tó fẹ́ máa lò. Ó wá lọ gbé fake ọmọ wá torí kí kábíyèsí gbà. Ibi tó ti máa kí kábíyèsí máa pín ogún ti ọmọ òun fóun kóun lè rọ́wọ́ mu. Nǹkan kan ìkòkò bàbá àṣàsùn àwọn ọ̀lẹ àwọn alápá má ṣiṣẹ́. Wọ́n jókòó pé kí kábíyèsí wá bọ̀ wọ́n dé ní ìyàwó obìnrin 6 kí náà ń wá lára kábíyèsí. Tí ó bá jó lè ojú kòkòrò wọ̀ bílíkì wọ̀ bìà tó ń fẹ́ ṣiṣẹ́ tó ń lọ jókòó ti ogún Tadé ní káwò àti Naomi. Ọlọ́run máa mú yín kankan. Kò sẹ́jọ́ nú ẹ̀. Nígbà tí Ọlọ́run bá dé, kò sẹ́ni tó máa sọ fún yín. Kẹ́ tó ferege, kẹ́ tó fẹsẹ̀ fẹ́ kúrò láàfin. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kí n tẹ́ mọ̀ pé mi ń ṣiṣẹ́ mi láàbọ̀. Mo gbọ́dọ̀ wádìí dájúdájú kí gbogbo á lè di tó jẹ́ òtítọ́ wọn. Wọ́n ti ń ta pẹrẹpẹ. Naomi ló lọ gbé igbá òògùn sí ilé ẹ̀ ló bá ń wá pé ta ló gbé. Nígbà tó ń wá ẹni tó gbé wọ́n mọ ọ̀nà tó fi gba wọnú ilé yẹn. Wọ́n bá sọ pé ta ló wá sílẹ̀kùn, ta ló wá ṣe. Nǹkan ṣẹlẹ̀ láàfin. Ojú Naomi ń rí mẹ́wàá ní ààfin. Ṣùgbọ́n Ọlọ́run máa kó yọ. Instead tó máa fi borí, Naomi ló máa borí. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi lọ́run. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Mo dúpẹ́ mo ní kí n sáré gbé eléyìí sétí gbọ́ wá kéré. Torí tẹ bá lọ gbọ́ ń bò mí, ẹ máa ní, ìyá yìí ò tiẹ̀ fún wa ní details eléyìí. A dẹ̀ gbọ́ níbì kan. Torí ẹ̀ mo ṣe ní kí n gbé wá sí etí ìgbọ́ wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. A kú pamọ́ ọdún tuntun. A bá a láyọ̀ àti àlàáfíà. Lórúkọ Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.